Oṣere yìí pariwo, ẹ má kó bá mi o, kò sí nǹkan kan láàrin èmi àti MC Oluọmọ. Gbajúmọ̀ òṣèrébìnrin ilẹ̀ wa nì Ọmọ́wùnmí Ajíbóyè ti sọ pé kò sí ọ̀rọ̀ ìfẹ́ ìkọ̀kọ̀ kan láàrin òun àti ọ̀gá àwọn onímọ́tò ìlú Èkó ọ̀gbẹ́ni Musiliu Akínsànyà táwọn èèyàn mọ̀ sí MC Oluọmọ. Ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ ní ìdáhùn sí ẹ̀sùn àgbèrè táwọn olólùfẹ́ rẹ̀ kan fi kàn án pé ó ń fẹ́ ọ̀gá àwọn onímọ́tò ọ̀hún ní kò ṣe bọ̀wọ̀ fọkùnrin tó bímọ fún tóun náà jẹ́ òṣèré ìyẹn Ṣẹ́gun Ògúngbè lásìkò ayẹyẹ àṣekágbá ìnáwó ètò ìsìnkú màmá rẹ̀ tó wáyé nílùú Òṣogbo lọ́sẹ̀ tó kọjá. Nínú fídíò òde àríyá náà làwọn èèyàn ti rí Ṣẹ́gun Ògúngbè tí í ṣe ọkọ Wùnmí tẹ́lẹ̀ níbi tó ti náwó níbu ayẹyẹ tí ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ ọ̀hún ṣe, ṣùgbọ́n tí Wùnmí kò tiẹ̀ wo ibi tó wà rárá, tí Kwam1 ìyẹn olórin tí wọ́n pè sóde ọ̀hún kò sì kí Ṣẹ́gun Ògúngbè. Àtẹ̀jáde kan tí Wùnmí gbé jáde lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé kò sífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ kankan láàrin òun àti ọ̀gá àwọn onímọ́tò ọ̀hún rárá, gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń gbé ipò yìí ẹnu kiri báyìí. Ó ní bí mi ò bá sọ̀rọ̀ kò dáa, ohun tí màá sì sọ ni pé mi ò fẹ́ MC Oluọmọ rárá o, kò sí ìbáṣepọ̀ ìkọ̀kọ̀ kankan láàrin wa. Aláàánú mi ni, ẹni tó ń ṣàánú mi nígbà gbogbo ni, kò sẹ́ni tí kò mọ̀ pé mo gbájúmọ́ iṣẹ́ ọwọ́ mi dáadáa, mi ò sì ní wá lajú sílẹ̀ káwọn kan wá fọ̀rọ̀ ẹnu burúkú wọn bayé mi jẹ́ nípa bí wọ́n ti ṣe ń sọ ohun tójú wọn kò tó báyìí nípa mi. Ṣáájú àkókò òde àríyá yìí ni ọba fújì ìyẹn Wàsíù Àyìndé Kwam1 ti gbà láti wá kọrin níbi òde mi yìí. MC Oluọmọ sì ni bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ aládàáni kan tí mo wà. Kò sóhun tó burú níbẹ̀ bí mo bá fìwé pé bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ wa yìí sóde ìnáwó mi. Lóòótọ́ MC Oluọmọ gbìyànjú, ó fún mi lówó fún ti ìnáwó ọ̀hún, ṣùgbọ́n kò sífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ kankan láàrin èmi pẹ̀lú rẹ̀. Mi ò nífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú rẹ̀ kí n tó ṣe ìnáwó mi. Mi ò nífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ kankan pẹ̀lú rẹ̀ lákòókò ìnáwó mi. Bẹ́ẹ̀ ni kò lè sífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ kankan láàrin wa lẹ́yìn ìnáwó mi yìí. Aláàánú mi lásán ni, bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ mi sì ni. Owó tó fún mi níṣojú gbogbo ọmọ ẹgbẹ́ mi ló ti fún mi, kì í ṣe pé ó dá mi pè sí kọ̀rọ̀ kó tó fún mi. Ó ṣe wá jẹ́ gbogbo àṣeyọrí mi pátá ni wọ́n ń wá sọ pé MC Oluọmọ lọ́wọ́ nínú ẹ̀ báyìí. Èmi pàápàá kì í ṣe ọ̀lẹ tẹ́lẹ̀. Bí mo ṣe dákẹ́ rọ́rọ́ bíi odò, kì í ṣe pé mi ò lè sọ̀rọ̀ tàbí pé ẹ̀rù ìjà ló ń bà mí. Èmi Ọmọ́wùnmí Ajíbóyè ń fi àsìkò yìí sọ fáwọn ẹni tó bá létí kí wọ́n gbọ́ pé kò sífẹ̀ẹ́ ìkọ̀kọ̀ kankan láàrin èmi pẹ̀lú MC Oluọmọ. Bẹ́ẹ̀ ni gbajúmọ̀ òṣèré náà ṣe pariwo síta kí awuyewuye lórí ọ̀rọ̀ rẹ̀ kó lè sinmi. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.